àwọn èèyàn wá fẹ́ mọ̀ pé ìjọ ní nǹkan kan tẹ́ máa ń mu ẹ máa wá pàdé ẹ máa. kí mo yẹ máa ń ṣe nìyẹn. question tẹ bèrè yìí sèèyàn kan náà ti bèrè lọ́wọ́ mi rí ó wá gé ara àwọn ọkọ mi yẹn ó wá rí i pé bá a ṣe ń ṣiṣẹ́ látàárọ̀ òun ò rí ju kí n momi lọ. ṣé lọ fa sìgá lẹ́yìn ni àbí. ó láti gbà tóun ṣe àti ìdé látàárọ̀ òun sọ mi pé ìyá yìí òun máa mú díẹ̀ lẹ́nu. ó lóun wá rí i pé mo àtàárọ̀ yẹn lẹ́yìn kí n sọ pé ọmọ yẹn fún mi lómi ó yá bá mi gbómi yẹn ó lóun wá wò pa kí ló ń fún ìyá yìí ní ẹlẹ́jì mo ní ọlọ́run ni wọ́n ní kò sí agbára kankan tó ju ọlọ́run lọ bẹ́ẹ̀mi gan ṣe ń ṣe kò yé mi tí bá sọ pé ó yé mi rọ́ mu pa tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn mo ṣe burú in real life ni wàláì màmá sọ pé yes ó wọ̀ tẹ̀ nígbà tí bọ̀dá mi kọ́ mi ní acting nǹkan fi kọ́ mi ní acting ni wípé kí n smart kí n jáfáfá kí n má bọ̀dá mi ní bí ara ẹ̀ ńlẹ̀ má kàn dára lẹ̀ má sọ̀rọ̀ bí arìn dìn sọ̀rọ̀ kọ́rọ̀ ẹja ṣáká kan kó sọ̀rọ̀ kan mọ̀ pé èèyàn sọ̀rọ̀. pé ìyá ọkọ tó burú lẹ máa ń sábà ṣe àwọn èèyàn wá fẹ́ mọ̀ pé ìjọ ní nǹkan kan tẹ́ máa ń mu ẹ máa wá pàdé ẹ máa. kí mo yẹ. ẹ̀yin olólùfẹ́ wa a kí yín pé ẹ kú dédé wòyí ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Ayọ̀ Odúsọ̀yà nínú ìfọ̀rọ̀wérọ̀ lẹ́ẹ̀rín òun àti ìyá wa Tóyìn Afọláyan wípé ǹjẹ́ ó máa mú nǹkan àbí kò ní mú nǹkan tó fi máa ní ṣúágà ọ̀pọ̀lọpọ̀ ṣúágà nínú àwọn eré orí ìtàgé èyí tí ìyá wa máa ń kópa ṣùgbọ́n ó yani lẹ́nu jùlọ wípé ìyá wa Tóyìn Afọláyan kò kí ń mu nǹkan kan yàtọ̀ sí omi. Ẹ jọ̀wọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí lẹ́sẹ̀ rí YouTube channel wa tàbí lẹ́sẹ̀ ń pàdé YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ subscribe sórí YouTube channel wa ẹ má ṣe gbàgbé láti tẹ agogo ẹgbẹ́ rẹ̀ kó ba lè ta yín lólobó ní ìgbà tí àwọn ìròyìn àjàǹbalẹ̀ mìíràn bá jáde a ò ní rí jù báyìí lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ìrè lójú ògùn rí ó dàbọ̀.